lẹ́ẹ̀kan mo ní kò history yàtọ̀ sí law. History yàtọ̀ sí law. If you want us to go into the history, nígbà tó dùdú wa dé fẹ̀ ṣó báyọ̀ ń bẹ́ àbí kò báyọ̀. Ó bá àwọn Ọbàtálá. Ṣé ọba wà láàrin wọn? Àwọn náà l'Ọbàtálá, ọba náà l'Ọbàtálá. Tí Ọbàtálá bá jẹ́ ọba tó dùdú wa dẹ̀ bá ń bẹ̀, then Ọbàtálá should be the paramount. Tí Odùduwà bá bá ọba, tí Ọbàtálá bá dẹ̀ jí ọba tó bá ń bẹ̀, Ọbàtálá supposed to be a paramount ruler. Over anybody Odùduwà. Simple logic. If you are paramount ruler, because of what? What makes you a paramount ruler? History. Based on the answer to fún mi pé Ife and Alaafin the paramount ruler, mi ò bẹ́ẹ̀ jiyàn lé. Kí ló fà á? Torí pé Ife ni gbogbo wa ti jáde. Àbí? Okay. Ṣé nígbà tí mi jáde kúrò ń fẹ́ yẹn, mo lọ sí palace. Kábíyèsí èmi ti ń lọ ẹ fún mi ládé tèmi mo bá máa dé o. Rárá kò rí bẹ́ẹ̀. Ó wà tí Ọ̀rànmíyàn tó wá láti Benin tó lọ sí Ọ̀yọ́ ilé lọ́pàá ti Ẹ̀dó. Adé ta ló lò? Ìlàdé kankan. Adé Ọ̀rànmíyàn. Adé Odùduwà bàbá wọn. Bẹ́ẹ̀ fọ́ ọmọ ojú sọ́nà ẹ̀kan mo ní tá a bá fẹ́ ṣèkà àmọ́ ẹni tá a jù àmọ́ ẹni tó jù wá. Ìtàn ń sìn àmúlùmálà tó pọ̀. Now until tá a bá rẹ́dí àti sòótọ́ ká máa parọ́ pẹ̀lú ìtàn ilẹ̀ Yorùbá ọ̀hún tó. Mo tún fi ti teacher mi ṣe example. Kí ló yẹ kí n fi ṣe example? Ṣé ẹni tí ó ṣe teacher mi láyé ojú òní tẹ́gbọ́n lórí sit down there tí màá jókòó olómọ̀ bóyá mo pass bóyá mo fail ṣùgbọ́n ń sìn kó ṣe máa sọ pé hey kábíyèsí come here come and sit there ṣó possible. Paramours interperish, the first among the equals. Bí gbogbo wa ṣe ń lọ tó bá lọ janturẹrẹ yìí, yes, ó yẹ kí ọkàn wà tó máa jẹ́ number one. Òun ti sọ pé bí tí oníkálukú bá wà ń sìn kó gbà fọ́nà. Mi fẹ́ go into some history. Ṣùgbọ́n Odùduwà dé ó bá àwọn èèyàn fẹ́. Àwọn tó bá ń fẹ́ gbogbo ọ̀nà ló lórí Ọbàtálá bàtàṣà. Bàtà takuntakun ló bí èrè èjè. Omi nǹkan bá ní. Bẹ́ẹ̀ni. And everybody mọ̀ pé Odùduwà bá ń fẹ́. Níbo ni Ọbàtálá ń jọba sí ìsìn? Tó bá tẹ̀ máa jẹ nílé Ifẹ̀ ọ̀dà nínú máa wọ̀. So when I said pé ibi tó ní kálukú bá wà ń sìn gbà fọ́lọ̀. Ọ̀ní ti dé ó ti jẹ́ ó ti dolórí. Mo ti rí ibi tí mo ti raise argument kan. Àwọn Amẹ́ríkà à ń ṣeré this topic ó come up. Mo á bèrè lọ́wọ́ yẹn kan pé wọ́n náà. Ṣé o mọ̀ pé Èkó ti ṣe capital Nàìjíríà rẹ̀? Bẹ́ẹ̀ni. Níbo ni capital sì ó ní Àbújá? Láàárín Àbújá àti Èkó ta lójú? Èkó lójú torí pé wọ́n ti ṣe ń bẹ̀rẹ̀. Kàlàbá dẹ̀ ju Èkó lọ. Kàlàbá bẹ́ẹ̀ tó ju Èkó lọ. The argument is this. Tí Èkó bá jẹ́ capital Nàìjíríà rí, níbo ni capital wà ń sìn? Àbújá lójú o. Àbújá lójú. Tábà sọ̀rọ̀ níbo ni the first place ní Nigeria today? Abuja. It is Abuja. That Lagos was once a capital does not hold water. Ó ti di tán. Ó di tán. So whether èmi ọmọ Odùduwà èmi gangan lu òòṣà, it does not matter.
Today Ife has come to be the head. ọ̀rọ̀ tẹ́ ń sọ ìkábíyèsí ṣé tí Aláàfin Ọ̀yọ́ bá gbọ́ sínú rẹ̀ ó sì dùn Kí n bá dúró síwájú ẹ̀ bá tó tún sọ. àbí ti bò ó. Kábíyèsí, ìwọ lọ́mọ Odùduwà, ìwọ l'Aláàfin, ìwọ ló la fún. ẹ sọ bẹ́ẹ̀. Wọ́n sọ fún ìwọ ló la fún no problem. Bàbá fi tiẹ̀ tọ̀yọ́ ni. Ìwọ kọ́ ló la fún tèmi. bẹ́ẹ̀ ni. Àbí? Number 2, ọmọ Odùduwà ni ẹ́, o kúrò Ọ̀fẹ́, o gbé kápítà ẹ lọ sí Ọ̀yọ́, ọmọ ìjókòó síbẹ̀. ọlọ́jọ́kọ́ síbẹ̀, no problem. Tí wọ́n bá sọ pé wọ́n lu kọ́kọ́rọ́ ń gbé adé, that's not true. No, that's not. Odùduwà lọ́wọ́ kọ́ dádé mi. ara wọn. So, àwọn tó ti ń gbé adé before you also have the right to claim sorry before you we were. Therefore, since tó ti lọ sọ́yọ́ èèyàn kan fẹ́ jókòó sífẹ̀ ọlọ́dẹ ti bẹ́ẹ̀ tó wà fẹ́ ṣe wọ́n ti gbé débi gẹ́gẹ́rẹ́ májà fi ṣe gbà. ẹ sọ fún Aláàfin bẹ́ẹ̀. Mo fi ọlọ́run fúnra bá sọ. Abímbọ́lá wà á dé. Kábíyèsí ẹ má jà fi ṣe gbà ẹ̀yà kóra wa mọ́ra. Àṣẹlá wa lóṣooṣù. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Tá a bá rí ẹ̀kọ́ tó yẹ ká kọ́ lára ẹ̀ as an ancient tool àbá máa kọ́ iyì tó bá yẹ ká fún ẹ àfún ẹ èyí tó bá yẹ ká fún ọ ní àfún. Ok, èmi ni mo jù wọ́n fọ́ lójú kí ló fún wa. wọ́n fún wa ní kankan. kò sí nǹkan kan tó fún wa. And that's why I said pé ẹja gbàgbé ìtàn kí ló fi sọ. Ok, kí ló dé nsìn ní Ọ̀yọ́ táwọn èèyàn ń yarí pé Olúbàdàn ti ń yarí pọ̀ náà gbọ́dọ̀ jẹ́ Paramount gbọ́dọ̀ Royal. máa change rotate chairmanship council of Obas Ọ̀yọ́ state. wọ́n ti sọ báyìí. So if not pé àwọn èèyàn ti ń challenge the idea of paramountcy, nobody will contest with Alaafin Oyo state for the chairmanship of council of Obas. There is a deputy for Ooni in Osun state. So where is not available, somebody else presides. Ní Ifẹ̀, ní Osun state up to today, the permanent seat is still considered to Ooni. Ọ̀ní ni. What challenges it? You can only act. tí ọba sí ń bẹ̀. Tí o bá sí mọ̀. lọ́sọ̀ kò tó bá fẹ́ háàtì ẹni tí ọba háàtì nígbà tí bàbá kábíyèsí ọjà tí ọba ti sí ń bẹ̀ kò lè jólúwò. èmi kàn rò bẹ́ẹ̀ ni kò lè jólúwò. Therefore, yeah, listen. Tí máa sọ wípé bíi pé èmi náà ọmọ Odùduwà ni mí. ọmọ Odùduwà ni Mi ò ṣe ọmọ Odùduwà. ọmọ bọ́ ni Mi ò ṣe ọmọ Odùduwà. ọmọ ta ni. Mi ò ṣe ọmọ Odùduwà. Tó bá ka ìwé ìtàn, àmọye ọmọ tó Odùduwà àdèmọ̀ bíi tí bọ́sẹ̀ rìn. bọ́ ṣe rẹ̀. So it is very orí àkótó orí adé kankan mostly in Ọ̀yọ́ Ọ̀ṣun tọ́lá ọmọ Odùduwà ní sọ́pọ̀tọ̀ ẹgbẹ́ ọ̀gá ẹgbẹ́ Odùduwà ní ìṣọ̀mọ́. láti ra wọn mú. But the truth is, if tí Aláàfin bá kúrò láti Ifẹ̀ lọ síbi kíbi tó bá wà ó bí pé at one time or the other he was ọba at the source. bẹ́ẹ̀ni Àbí bẹ́ẹ̀ni Ilé Ifẹ̀ ló ti kúrò tó lọ síbi ìlú. bẹ́ẹ̀ni Àbí bẹ́ẹ̀ni. it also mean pé at a time kó Odùduwà tó dé àwọn kan náà jọba ń bẹ̀rẹ̀. So if we are going to rely on history alone, the issue of who is the paramount head of Yoruba Obas, our contentious. Ṣùgbọ́n ibi tó rí bá dá ní sí là ń gbé, ibi tó rí dá ọ̀nì sí ló wà. ọmọ ìjà ayé ẹ̀ ló ń bẹ̀. kábíyèsí lọ́jọ́ bẹ́ẹ̀ di ọ̀nìrìsà tẹ́lẹ̀ wà ń bẹ̀ sólùwò wa. Mi ì lólù. kò lóde ó yẹ ká wà ní òwòye tèmi ni o mọ̀dẹ̀ pẹ́yìn náà máa rò bẹ́ẹ̀.
èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí olórin kan kọrin kan lù mí bí ó ní níbi tí ẹlẹ́kún bá ti ń sunkún aláyọ̀ tí ń wò. aláyọ̀ tí ń yọ̀ ẹ̀dá má fẹ́ kó ṣe tèmi o. ẹ̀dá má fẹ́ kó ṣe tèmi o. má fẹ́ kó ṣe tèmi. ibi tí n bá ti rí pé èèyàn ṣe nǹkan ayọ̀ ìbá bá wọn débẹ̀ o. ẹ lọ bá wọn ṣe nǹkan ẹ̀yẹ. bá wọn ṣe nǹkan ẹ̀yẹ. tí n bá débẹ̀ ẹ fún mi ní bóòlù àmàlà tèmi tó ní mi ò pé ẹ̀. ọ̀tọ̀nu ẹ sábà pẹ́ wá. mo sábà pé mo wá. And a lot of ọba actually live in the past. We Olúwo mo understand. Visible. Mo understand mo ti sọ lẹ́ẹ̀kan. Sí. Òun àtàwọn school kan méjì náà fi lè mọ̀ ẹ́ school. Tó bá ṣalágídí. Kan jà mílẹ̀ ní ìwọ ni. Kan jà náà lọ́la ìwọ ni kò sẹ́ni tó máa mọ̀ ẹ́ school. Bẹ́ẹ̀ni, tàbí kó ṣe mọ̀wé. Àbí kò mọ̀wé. Ọ̀nà méjì náà fi mọ̀ ọmọ fún school yẹn. So allow everybody to pick the one they like. Pẹ́sà mọ̀ kan. Ẹni òmìnirí pé Olúwo sọ pé òun senior ni mi rò bẹ́ẹ̀ mi tí gbọ́dọ̀ tó ti sọ rí. Ẹ bá rí nǹkan tó Olúwo sọ most times it is about Islam and our culture. Olúwo believe pé the only way to be known to be seen is even as Olúwo kò propagate Islam, which is fine, but ẹ̀sìn tí wọ́n believe yẹn sí yẹn má fẹ́ ló bà tèmi jẹ́. Ó lè ṣe Islam ẹ̀ ó lè ṣe Christianity ẹ̀ èmi ti bílẹ̀ lè ní ṣe o. Èmi ṣẹ̀ṣẹ̀ tó complete. Ṣẹ̀ṣẹ̀. And you see, I love Ooni for that, and I'll be honest. Nígbà tí wọ́n kọ́ jọba, wọ́n ń ṣe church níbi kan, ó lọ, wọ́n ṣe church níbi kan, is there? Ṣé máa yà á ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe ní Ifẹ̀ yìí báyìí? Ọmọ ìgbọ́ para rẹ̀. Ó lẹ gbọ́ miss ọlọ́jọ́. Ọlọ́jọ́ bò. Àbí ó ṣe gbogbo àwọn tradition. The man does it. Ó tún máa fẹ́ yàwó, ó tún fẹ́ evangelist church. Ó fẹ́ lákùrẹ́. Ó tó fún ẹyin náà lókè tó pa ọ́fẹ́ tó pa náà yá abéjì. As a mother, ó tún máa ń rí dáadáa wà rọ́bà ní adé church àgbé adélé àmàyí mẹ́. Ọba mi ìgbọ́ lọ gba agbe drum set yóò lù. Wọ́n tún rí mi gbọ́dọ̀ páyà. Now, if you say pé gbogbo tó máa fi rúùlù ìlú tí ẹ nìyẹn, ìlú tí ẹ nìyẹn, àkókò tí ẹ nìyẹn, má condemn tèmi. Not don't. So as far as I'm concerned, Olúwo as a Muslim, ó lè wò ó pé ọ̀gbẹ́ni tó ń ṣọjọ́ bíi á ti wọ iye á ti wọ ṣẹ̀ṣẹ̀ lọ. á ti fi atarin mélòó àtòbí mélòó wúre kó tó jáde pé as a Muslim ò lè lọ bẹ̀. Maybe, and I won't condemn anybody tó bá lọ. Èèyàn mélòó ni bẹ̀rẹ̀ fẹ́ gbà? No, frankly. When Ooni was inside Tinubu yẹn kò lè ju bí ìsọ̀rọ̀ yẹn àwọn táwọn àánú bẹ̀ AC méjì wà ń bẹ̀ tí wọ́n ṣe wá kò lè ka yín. ìtakùn gbẹ̀mí náà ṣe jáde mẹ́rin fò jáde síta mo tó kọ́ bá ti gbé mi padà wá sínú mi. Oru yẹn ti pọ̀ jù. Òun pọ̀ politicians were there àwọn bá wà ń bẹ̀ so ó tó gbọ́dọ̀ ló máa ráyè àti lọ jòkó so mo fẹ́ bẹ̀ àwọn ọmọ Yorùbá mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń àwọn tó wà involved wọn kà sí náà bàbá Olúwo ò wá Aláàfin ò wá wọ́n bá Ọọ̀ni ń jà ní no I don't want us to mi ìfẹ́ ká wò bẹ́ẹ̀ tá bá fẹ́ ṣe kó dáa
àwọn àgbà tó sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀. ẹja tún Ilé Ifẹ̀ yẹn dà ẹja tún ṣe torí tó bá ti dá forí ó ti dá fún gbogbo ara. dá fún gbogbo ara